òkú olówó oṣù méje, òkú òtòṣì oṣù mẹ́fà, wọ́n ní òkú ọlọ́mọ oṣù àìmọye ni o, àṣepẹ́ ni. Ẹ̀yin tèmi lẹ́ni mo mọ̀ wípé ẹ ti rí àwọn fọ́nrán yìí, ẹ ti rí lóríṣiríṣi lórí ẹ̀rọ ayélujára, àmọ́ èmi ò wá síbí lẹ́ni láti wá fi fọ́nrán wọ̀nyí o, àbí láti wá fi bí ayẹyẹ yẹn ṣe lọ bó ṣe wọ̀nyí. Ẹ rí i pé èmi náà ti bá wọn gbé kéékèèké ní orí ètò, àmọ́ ọ̀rọ̀ kan pàtàkì ni mo fẹ́ sọ lórí ètò yìí lẹ́ni, tí mo fẹ́ kí gbogbo yín pátápátá kẹ́ ẹ gbọ́, kẹ́ ẹ dẹ̀ bá mi share, kẹ́ ẹ bá mi pín, kẹ́ ẹ dẹ̀ já ṣe ọ̀rọ̀ yìí ní àwòkọ́ṣe. Nítorí bí mo ṣe sọ wípé òkú ọlọ́mọ àìṣe tán ni. Ẹ wo Adékọ́lá Ọdúnládé lẹ́ni o àti àwọn àbúrò rẹ̀ bó ṣe ṣe òkú bàbá wọn. Ẹ mọ iye ọjọ́ tán fi ṣe, mo dẹ̀ mọ̀ wípé títí ayé náà máa ṣe ìrántí bàbá wọn. Ní ìgbà tí bàbá wọn wà láyé, gbogbo wa la rí bí ó ṣe ń ṣe ayẹyẹ fún bàbá rẹ̀ o. Gbogbo wa la rí bó ṣe kó àwọn àbúrò rẹ̀ mọ́ra tó máa ń gbé àwọn òbí wọn lárugẹ. Nítorí èyí inú rẹ̀ dùn, ayọ̀ rẹ̀ kún. Ìgbà tó dẹ̀ máa lọ sí ìlú wa lẹ́kìtì ní Ọ̀tún Èkìtì, gbogbo ọmọ Èkìtì pátápátá láìkẹ́ nìkan, gbogbo wọn ló fọwọ́pọ̀ tán fi ìdùnnú àti ayọ̀ tán fi pàdé rẹ̀. Nítorí àwọn ẹbí Adékọ́lá wọn kì í ṣe ọmọ tó sọ ilé nù rárá. Nítorí fún kíni, wọ́n ní ọmọ tó bá sọ ilé nù á so àpò ìyàkọ́. Àwọn ò so àpò ìyàkọ́ o, nítorí wọn ò fìgbà kankan wọn ò fi sọ ilé nù. Lẹ́ni ẹ̀yin tèmi, ẹ rí wípé jẹ́ kí n kọ́kọ́ ṣàlàyé ara mi fún yín o. Orúkọ tèmi kò yí padà, torí ẹ̀yin tẹ́ kọ́kọ́ máa rí mi ní ìgbà àkọ́kọ́. Orúkọ tèmi kò yí padà rárá o. Àyàbá Táíwò Adébáyọ̀ òun lórúkọ tèmi, ọmọ Èkìtì kété, aya ọmọ Èkìtì. Èkìtì di méjì lọ́dọ̀ mi. Èmi lè jìrẹ́ òyìnlá kí ọba ọmọ tá a ṣe bí èmi lè jìrẹ́ amúra o. Ìgbéraga kúkú kọ́, àṣẹ Olódùmarè ni. Ẹ̀yin tèmi, èmi lọ máa rìn gbọ́nràn mọ́ ìyàsílẹ̀ ọ̀nìkan kàfúlẹ̀ àbárẹ̀ mi la o. Èmi láyà ọmọ aláwẹ̀ kó torí wíwẹ̀ kọ́ máa kó rọṣọ jà, kó wí kan nájà kan bomi alura, ọmọ ilé ìkúlẹ̀ àdéwúre. Ẹ ṣé mo dúpẹ́. Ẹ mọ nǹkan tí mo fẹ́ sọ lẹ́ni, òun ni wípé ọ̀rọ̀ nípa olólùfẹ́ wa Ọdúnládé Adékọ́lá yìí ni. Ẹ rí mọ̀ wípé bó ṣe lọ sí ìlú wa lẹ́kìtì, ẹ rí bí gbogbo wọn ṣe jó tínú wọn dùn, àti ọba ìlú, kábíyèsí, gbogbo wọn pátápátá, gbogbo wọn náà fi oríyìn tán fi pàdé Adékọ́lá àti gbogbo àwọn ẹbí rẹ̀. Inú wọn dùn sí, wọ́n dẹ̀ ṣe àyẹ́sí rẹ̀, wọ́n dẹ̀ fọwọ́ tì lẹ́yìn dáradára láti ṣe òkú bàbá rẹ̀. Nítorí pé ìwúrí ló jẹ́ fún wípé bàbá rẹ̀ wá láti Ọ̀tún Èkìtì tó tẹ̀dó sí ìlú Abẹ́òkúta tipẹ́tipẹ́. Ó dẹ̀ fi ilé, ó dẹ̀ fi wọn àwọn ọmọ rẹ̀. Ìgbà tí bàbá máa papòdà nísìnyí, àwọn ọmọ rẹ̀ gbé lọ sílé, torí fún kíni, bàbá yẹn kò fìgbà kan sọ ilé nù, ó máa ń yọjú sílé dáadáa, ó dẹ̀ ṣe dáadáa sílé. Ẹ wá máa wò ó báyìí wípé gẹ́gẹ́ bí àkọlé orí ìkànnì yìí wípé kí ni màmá ètò, kí ló kan Ọdúnládé Adékọ́lá àti Ṣadé Adú, tí mo fi sọ wípé Ọdúnládé Adékọ́lá father versus Ṣadé Adú father burial. Ẹ wò ó, bẹ́ẹ̀ ni wọ́n ní tí ọmọdé ò bá bá ìtàn á bá àrọ́bá, àrọ́bá sì ní bàbá ìtàn. Tó bá ṣe bí òwe o, ẹ̀yin àgbà, òwe ni màá pa omi nípa àyàn, màá tún pa mí. Òun ni mo fẹ́ fi ṣe àlàyé fún yín lẹ́ni, kí àwa náà kí a lè rí àwòkọ́ṣe nínú àwọn ọ̀rọ̀ méjì tí mo fẹ́ sọ yìí. Gbogbo wa la mọ̀ wípé ọ̀pọ̀lọpọ̀ ni ò mọ ẹni tó ń jẹ́ Ṣadé Adú. Ṣadé Adú jẹ́ ògbóǹtarìgì gbajúmọ̀ nínú àwọn olórin àwọn olórin ìṣáájú tí ayé mọ̀, tí gbogbo èèyàn mọ̀. Ó dẹ̀ ṣì ń kọrin dìsìn yìí,
ó dẹ̀ ti dàgbà dáadáa nísìnyí. ọmọ bí Ọdúnládé ṣe jẹ́ ọmọ Ọ̀tún Èkìtì bẹ́ẹ̀ náà ni Ṣadé Adú ṣe jẹ́ ọmọ Ìkẹ́rẹ́ Èkìtì níbi tí a gbé bí mi. ọ̀rọ̀ yìí ṣẹlẹ̀ ní ìgbà tí mo ṣì wà ní ilé ìwé girama nítorí àgbàlagbà dáadáa ni Ṣadé Adú jẹ́ sí mi. wọ́n wá bàbá rẹ̀ ìlú òyìnbó làwọn tiẹ̀ ń gbé ní tiwọn, àmọ́ kò di dandan pé bóyá ká bá gbé ìlú òyìnbó ká má jẹ́ kí àwọn ọmọ wa kán máa mọlé, ká má ṣe káwa náà ká má máa di wípé a kọ ẹ̀gbẹ́ sí ilé. àtàwọn tó wà ní ìlú kan tí bíi ti bàbá Adékọ́lá yìí, àtàwọn tó wà ní ìlú òyìnbó bíi ti bàbá Ṣadé Adú, tó bá ti jẹ́ wípé kì í ṣe ibi tá a bí ni tó jẹ́ orísun ẹni la wà, tí a dẹ̀ ní ẹbí tí a ní ará síbẹ̀, àwọn bàbá pàtàkì jùlọ ní o, ẹ má máa jẹ́ ká kọ ẹ̀yìn síbẹ̀. gbogbo nǹkan tó bá ti ń ṣe níbẹ̀ òun ni kí a máa ṣe, nítorí fún kíni tó bá di ọ̀la ó máa wu àwọn ọmọ kí wọ́n gbé bàbá wọn kí wọ́n gbé lọ sí orísun wọn. lóòótọ́ bàbá Ṣadé Adé ní ìfẹ́ sí ilẹ̀ Nàìjíríà dáadáa, ó dẹ̀ sábà máa ń ṣe sí ọ̀dọ̀ wa dáadáa nígbà yẹn kó tó di pé bàbá ẹ̀ kú. ṣùgbọ́n òun ò mọ̀ wípé bàbá òun kò kì í ṣe gbogbo nǹkan tó yẹ kán bá wọn ṣe ní ilé ní ilé tiwọn ní Ìkẹ́rẹ́, torí kò ń ṣe gbogbo ilé lórí bẹ́ẹ̀ o, ṣùgbọ́n ọ̀dọ̀ tiwọn yẹn bó ṣe rí nìyẹn. kò mọ̀ rárá, inú ẹ̀ dùn wípé òun fẹ́ fi ọlá bàbá òun gbà tí bàbá rẹ̀ kú tán, ní ìgbà tí bàbá rẹ̀ kú tán inú rẹ̀ dùn wípé òun fẹ́ fi, torí bàbá náà ti dàgbà dáadáa, pé òun fẹ́ fi ọlá bàbá òun fẹ́ lọ fi ṣe nǹkan sí ìlú tí a bí bàbá òun. bí wọ́n ṣe wá gbéra nìyẹn, wọ́n wá gbé òkú lọ sí ilé. lóòótọ́ kábíyèsí wa Ògògà ti ìgbà yẹn, bàbá ti kábíyèsí wa ìgbà yẹn wọ́n ti wàjà tipẹ́tipẹ́, kò ń ṣe kábíyèsí wa eléyìí torí ayé ti lajú ju ìgbà yẹn lọ. ṣùgbọ́n gẹ́gẹ́ bí òye ti kábíyèsí wa nígbà yẹn, ó gba Ṣadé Adú, ó gbà á tọwọ́, ó gbà á tẹsẹ̀. bó ṣe bí kábíyèsí Ọ̀tún Èkìtì nísìn bó ṣe dáadáa dí Ọdúnládé, bẹ́ẹ̀ náà ni kábíyèsí wa ìgbà yẹn náà ṣe dáadáa sí Ṣadé Adú. àmọ́ ó ṣe ìlérí lóríṣiríṣi fún kábíyèsí wípé òun á wá ṣe nǹkan sí ìlú Ìkẹ́rẹ́. wọ́n wá ní kó máa gbé bàbá ẹ̀ bọ̀. ìgbà tó máa gbé bàbá rẹ̀ dé Ìkẹ́rẹ́, àwọn ìjọ àti àwọn ọmọ ilé wọ́n wá bẹ̀rẹ̀ sí ní ka oríṣiríṣi fún Ṣadé Adú wípé bàbá rẹ̀ ti kùnà láti ṣe báyìí, láti ṣe báyìí, láti ṣe báyìí, láti ṣe báyìí. gbogbo bí Ṣadé Adú ṣe ní ìfẹ́ sí láti fi ẹ̀mí ìdùnnú rẹ̀ hàn bíi ti Ọdúnládé lè ní pé òun máa ṣe nǹkan sínú ìjọ yẹn, Ṣadé Adú kò ní ẹ̀dùn ọkàn mọ́ bẹ́ẹ̀ láti ṣe nǹkan sí inú ìjọ yẹn, torí wọn ò gba òkú bàbá rẹ̀ nínú ìjọ yẹn. wọ́n nítorí pé bàbá rẹ̀ kò bá wọn dáwó igbá, kò bá wọn dáwó, wọ́n wá ṣírò gbogbo owó yẹn, ó wá pọ̀. ẹ̀yin náà mọ̀ wípé ọmọ tán bí sí ìlú òyìnbó inú máa bí, bínú ṣe bí nìyẹn bínú ṣe bí nìyẹn tó bínú, ó ṣàgbé òkú bàbá rẹ̀, wọ́n ṣàra wá wòlíì kan, wọ́n gbàdúrà, ó ṣàsí bàbá rẹ̀. ṣùgbọ́n gbogbo ìwà látàrí wípé bàbá rẹ̀ kò bá wọn ṣe nǹkan kan ní inú ilé, gbogbo ìwà tí wọ́n wù sí Ṣadé Adú yẹn nígbà yẹn kò yé títí lọ ṣe mọ̀ pé ọmọ tán bí sí ìlú òyìnbó ni. ó bí nínú láti ìgbà yẹn, ó sọ pé òun ò ní dé ibẹ̀ yẹn mọ́. ṣùgbọ́n kábíyèsí wa ìgbà yẹn ó bá sọ̀rọ̀, ó pètù sí nínú, ó pẹ̀rọ̀ sí nínú, ó dẹ̀ lóun ti gbọ́. ṣùgbọ́n mo rò wípé láti ìgbà yẹn kò ṣe déédé sí ilé, kò ṣe déédé sílé rárá láti ìgbà yẹn. ẹ jọ̀wọ́ ẹ̀yin tèmi, kò ń ṣe pé mò ń tọ ìtàn tí ò kàn mí o. wọ́n ní ẹṣin iwájú ní tẹ̀yìn ìgùn tó fi sáré. wọ́n ní tá a bá ṣe dáadáa a máa tẹ̀lé ẹni tó ṣe dáradára,
ẹni tó bá dẹ̀ ṣe tí ò dáa tó ó lè díẹ̀ láti tẹ̀lé. Ṣadé Adú kò jẹ̀bi nínú gbogbo ọ̀rọ̀ yìí o. Àwọn tó dẹ̀ wà ní ilé ìjọsìn, àwọn ilé ìjọsìn yẹn, ẹ wo bí àwọn ilé ìjọsìn ṣe gba Adékọ́lá lẹ́ni. Ṣé ẹ mọ ìdí rẹ̀ ni? Nítorí pé bàbá rẹ̀ ilé ìjọsìn yẹn ló ń lọ kó ní tẹ́lẹ̀, onígbàgbọ́ ni, kò dẹ̀ fìgbà kan kọ ẹ̀yìn sí ilé ìjọsìn yẹn, tó jẹ́ wípé bàbá wa Adú kò bìkítà, kò ṣe gbogbo wọn yẹn. Ó dẹ̀ gbà táwọn tó dẹ̀ kú, bóyá ó dẹ̀ ti sọ wípé káwọn ọmọ òun lọ sí sílé ni o, èmi ò mọ̀ yẹn. Àwọn ọmọ yẹn dẹ̀ gbé lọ sílé, wọ́n lórúkọ bàbá wọn dẹ̀ fẹ́ ṣe nǹkan sí ìlú yẹn. Ṣùgbọ́n gbogbo bí àwọn ará ìjọ yẹn nígbà yẹn àti àwọn ọmọ ará ilé, àwọn ẹbí, kò ń ṣe ẹbí tiẹ̀, bóyá wọ́n máa ń pè wọ́n ní ọmọ ilé, wọ́n fẹ́ gbàgbá, wọ́n fẹ́ gbàwó, gbogbo kíní yẹn láti gbọ́ tí bàbá yẹn ti lọ sílùú òyìnbó, ó ti wá pọ̀ jù fún Ṣadé Adú. Ó wá sọ pé ṣé tóun ò bá kó sílẹ̀ báyìí báyìí, ṣé ẹ ní sin òkú bàbá òun ni? Wọ́n dẹ̀ ní no, wọ́n ní rárá, pé tí ò bá ti kó sílẹ̀ pé àwọn ò ní sin òkú bàbá rẹ̀. Ìyẹn ló bí Ṣadé nínú gbogbo ọ̀rọ̀ yẹn o. Bó ṣe bínú nìyẹn tó sà gbé bàbá ẹ̀ tó lọ sí, tó wá àwọn àlùfáà mìíràn tó wá gbàdúrà fún bàbá rẹ̀, tó bá tó tọ́ sí òkú bàbá rẹ̀. Èyí ló mú pé kó má di pé kò wá sí ilé yẹn mọ́. Ó máa lọ sí Nàìjíríà, ó máa lọ sí Ìkẹ́rẹ́ o, ṣùgbọ́n ní apá àwọn ilé bàbá rẹ̀ yẹn mi rò pé ó débẹ̀ mọ́ láti ìgbà yẹn, nítorí ògògà ìgbà yẹn ó fà á mọ́ra dáadáa. Ẹ mọ̀ pé àwọn bàbá wa, ọba wa, wọn kì í ṣe aburú sí àwọn ọmọ wọn, wọ́n máa ń fà wọ́n mọ́ra ni. Bóyá wọ́n ṣe dáadáa, wọ́n ṣe dáadáa, gbogbo ọmọ ni tiwọn. Ẹ wo nǹkan tí mo fẹ́ fàyọ níbẹ̀ lẹ́ni ni wípé gbogbo ẹ̀yin pátápátá tẹ́ ẹ wà nílùú òkèrè, ẹ máa rántí ilé, ẹ fi ti eléyìí ẹ fi ṣe àpẹẹrẹ, ẹ fi ṣe àwòkọ́ṣe. Ẹ rántí ilé o, ẹ jẹ́ káwọn ọmọ yín mọ̀lé, ẹ jẹ́ ká gbogbo nǹkan tó bá dẹ̀ ti ń ṣe nílé ẹ máa ṣe. Nígbà tọ́mọ yín tiẹ̀ ti wà nípò pàtàkì, ẹ máa ṣe. Òun lèmi ní kí n sọ lẹ́ni wípé ó yẹ Adékọ́lá lẹ́ni o, ó yẹ dáradára. Àbí ẹ rí ìyàwó wa bá, ẹ rí àbúrò rẹ̀ báyìí àti ìyàwó rẹ̀, ṣebí ẹ rí Adékọ́lá àti ìyàwó rẹ̀, gbogbo wọn ẹ rí wọn bí bó ṣe yẹ wọ́n lẹ́ni. Tínú ìyàwó wa, ìyàwó Adékọ́lá tó fi ijó sí, tó fi ìlú sí, tínú rẹ̀ dùn lóríṣiríṣi, tán gbà wọ́n tọwọ́ tẹsẹ̀. Gbogbo àwọn òṣèré ló tẹ̀lé wọn lọ síbẹ̀. Àwọn tó tẹ̀lé wọn náà lélẹ́yìí, wọ́n ní gómìnà àwọn ẹgbẹ́ ní tíátà, Àjàsá, òun nìyẹn. Láti ìgbà tán ti bẹ̀rẹ̀ ni olólùfẹ́ wa Ibrahim Chatta tó ti wà níbẹ̀ o. Ìgbà nínú ìjọsìn yẹn wọ́n tiẹ̀ tún kọrin tápà fún. Bẹ́ẹ̀ náà ni Adémọ́lá, Múyìwá Adémọ́lá yìí náà, òun náà kò gbẹ̀yìn o. Àti ẹ̀ gbọ́ pé ìlú òyìnbó ló ti wá, ó di dandan pé òun máa wá ṣáá ní ó tètè kúrò níbẹ̀. Bẹ́ẹ̀ náà ni mákẹ́tà àná máa ń pe ọkùnrin yìí o, Òkìkí Afọláyan, òun náà èèyàn dáadáa ni, ó tẹ̀lé wọn lọ o. Onítìwá Ẹniọlá Àjàó, òun náà máa wà níbẹ̀, ó máa tẹ̀lé wọn lọ, àbí ẹ̀rí lóríṣiríṣi. Bẹ́ẹ̀ náà ni Ìrètí Ọ̀sáyẹmí, Tinúdídùn Tẹ̀ríntọ̀yàyà ló fi tẹ̀lé wọn lọ síbẹ̀ o, àbí ẹ̀rí gbogbo wọn pátápátá ló tẹ̀lé wọn lọ síbẹ̀. Àti babaláwo wa nínú eré ìtàgé ọmọ wa lóhùndó ẹ̀gẹ́ Kímògún, òun náà kò gbẹ̀yìn o. Wọ́n fi ṣe yẹ̀yẹ́ nínú ilé ìjọsìn yẹn, torí gbogbo ẹ̀lẹ́mí náà rí. Àti gbogbo àwọn òṣèré wọ̀nyí pàtàkì lóríṣiríṣi ni wọ́n tẹ̀lé Adékọ́lá lọ síbẹ̀ lóríṣiríṣi láìkú ẹnìkan. Àti àwọn ọmọ eléré rẹ̀ ní Sàámú Alájọ, àwọn nìyí wọ́n pọ̀ síbẹ̀ lóríṣiríṣi o, tí a lè mú àwòrán wọn wá sí orí ìkànnì yìí. Ẹ wò ó, ká ní wípé bàbá wa tó dolóògbé, ká ní wípé kò ṣe déédéé sílé, kò bẹ̀yìn wò dáadáa, kò darapọ̀ mọ́ wọn nílé láti máa ṣe ojúṣe rẹ̀. Ṣé ẹ rò pé àwọn eléyìí wọn ò ní gba ìtìjú báyìí ní ìgbà tán lọ? Gẹ́gẹ́ bí bàbá wa Adú tó dolóògbé, kọ́lọ́run fọ̀run kẹ́ gbogbo wọn o, wọ́n ṣe jẹ́ kí àwọn ọmọ wọn gba ìtìjú nígbà yẹn. Ẹ jọ̀wọ́ ẹ̀yin òbí, ẹ máa jẹ́ ká máa rántí ilé, ká máa fẹsẹ̀ kan yà sílé o, ká máa dójú ti ọmọ wa ní ọjọ́ ìṣòro. Èmi ò bú Ṣadé Adú o, Ṣadé Adú ẹ̀gbọ́n mi ni o, ẹ̀gbọ́n mi àtàtà, adúmọ́radán.
àgùntàṣọ lóbìnrin ọmọ olóòkè méjì takọtabo lórí ara wọn ibikíbi tó bá wà léni á dára fún ẹ o á yẹ ẹ o àmọ́ mo fi ọ̀rọ̀ rẹ mo fi ṣe àwòkọ́ṣe fún àwọn ènìyàn torí pé irú rẹ̀ tún lè ṣẹlẹ̀ sí wọn ní ọjọ́ iwájú kọ́lọ́run kó gba bàbá wa Pa Adékọ́lá kó gbà wọ́n sáfẹ́fẹ́ rere o ọmọ ọwá ọmọ ẹkùn ọmọ olóòkè méjì takọtabo káre o gbogbo ẹbí Adékọ́lá pátápátá kò tán síbẹ̀ o eégún láti ń gbẹ̀yìn ìgbàlẹ̀ ọmọ wa lẹ́kìtì làwọn náà o ọmọ Èkìtì làwọn náà ọmọ olóòkè méjì takọtabo àwọn náà ò gbẹ̀yìn o inú wọn dùn wọ́n lọ síbẹ̀ wọ́n dẹ̀ sọ̀rọ̀ tó dùn ọ̀rọ̀ ìwúrí ọ̀rọ̀ ìṣítí wọ́n sọ fún Ọdúnládé wọ́n dẹ̀ kí gbogbo àwọn ènìyàn níbẹ̀ wọ́n dẹ̀ dúpẹ́ lọ́wọ́ wọn pẹ̀lú ẹ̀rín àti ọ̀yàyà káre o ọmọ olóòkè kòmòkè gígùn òkè sọra dọ́ta ọmọ wa ọmọ ẹkùn ẹ̀yin tèmi ẹ yẹ ká pàdé ní comment section ẹ bá mi kí ìyá wa yìí o wípé wọ́n kú àtẹ̀mọ́ra o ìyá wa Dickness Adékọ́lá wọ́n kú àtẹ̀mọ́ra o ẹ̀rí ìyá wa wọ́n bara jẹ́ kò rọrùn ṣùgbọ́n Ọlọ́run á tù yín nínú á fi àwọn ọmọ yín á fi ṣọ̀kọ́ fún yín bàbá wa náà kọ́lọ́run kó gbà wọ́n sáfẹ́fẹ́ rere o ọmọ wa ọmọ ẹkùn ọmọ olóòkè méjì takọtabo lórí ọ̀rá ran ọmọ olóòkè kòmòkè gígùn òkè sọra dọ́ta kò súnre o ó dàgbọ́ o àrìnàkò ó dojú àlá o ó doko ẹlẹ́bọ ẹ pẹ̀lẹ́ ìyá wa ẹ pẹ̀lẹ́ o Ọlọ́run á dẹ lèrè fún wọn ẹ̀yin tèmi ó ṣe ni láàánú o kò sí bí arúgbó wa ṣe lè dàgbà tó kò kí wù wá kó lọ ẹ bá mi kí àwọn ẹbí yìí o kẹ bá mi kẹ jẹ́ ká pàdé ní comment section ìyókùn ìhànra ọmọdé ti dì sí o adé ajẹkúnra o ẹ pẹ̀lẹ́ ìyá wa ó pàdé ìkọjà ẹ̀rẹ̀múrìn àríra ààyè gbé síbi rè o mọ́ lọ sékìtì o.